Ata seba. Ata seba. Alata. Ma. Ẹ ma. Ẹ kúrọ̀lẹ́, ẹ kọ́ra ajé o. Èlé lónìí. 200. Láìlọ́nù ẹ̀dà. Ó yá di tray yẹn mú kí n bẹ́ẹ̀ kó. 200. Nǹkan rí iye rẹ̀ léwe ìwé má ga jù ní 200. Jẹ́m kó tómátòsì méjì, rodo méjì. Ó ga o. Nàìjíríà wé ará èlò 1000 èlé tẹ́ni ìṣebẹ̀. Jẹ́m rọra gbé jù lẹ́ǹdé. Máa tí fún mi lówó. Kẹ́yọ̀ máa lọ́wọ́ iléyé rẹ̀. Kí ló ṣe? Níbo nìyẹn? Ẹni ẹ̀ dẹ̀ ra ta lọ́wọ́ ẹ̀ kò sanwó. Ó dẹ̀ ń bọ̀ nílé. Ò ń gbé okù bọ̀. Ó yá ń bẹ̀. Ọgbọ́n orí burúkú yẹn mi ìfó ṣì. Ó yá. Orílẹ̀ kókó dání lọ. Nísìnyí lọ fa ọgbọ́n orí burúkú yẹn. Ẹ̀rìn kọ́kọ́ ṣe kíá. Orílẹ̀. Ilé ọkọ̀ jẹ́ ká lọ síbi tá à ń lọ kíá. Orílẹ̀. Madam. Orílẹ̀. Madam. Sir. You no even say make you greet us sef. No vex jare my brother, no vex. Wetin happen? This one wey dey waka like this. Na person buy pepper for this girl hand and he no give am money. Small girl 1000 naira pepper. For this street? This street o Ataya, I no even know the person sef. Where the woman dey stay? Kí lorúkọ ẹ̀? I see woman. The woman is na Iya Ijebu. Iya wetin? Iya Ijebu. Iya Ijebu. You know am? No be Iya Ijebu wey dey stay for that street. I no know the person wey they call Iya Ijebu. I never even hear the name. My sister, I go advise you, just dey go house. Which kind word you say dey talk? Well, go house as 1000 naira. For wetin this nation dey talk na? Which 1000 naira na? If you know wetin good for you, dey go house. No vex my brother, you know am. Uncle wait now, Uncle! Go home. This one sef don go house. How I wan take do? Lákàn mi lọ, má ta èlò mi fún anybody. Ṣé orí ìyá yẹn tó bá ti pì yẹ? Sọ fún ọ̀pọ̀ òtajà fún ọ. Fún mọ́mọ́ ẹni kò má ṣe kí ni? Mọ́mọ́ ẹ sọ pé kí ni? Kí ni mọ́mọ́ ẹ sọ? Tó bá ti ta ọjà mi fún ọ ní jẹun jọ yẹn. Ó yá, ilé.